èmi bí mo ṣe wà yìí mo ti lò 30 years nílẹ̀ Haúsá àti Kaduna o àti Zamfara o kò síbi tí mi ò tí ì gbé kò dẹ̀ sí Haúsá tẹ́nibọ́dí lè sọ tí mi ò ní sọ fluently. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe program yìí mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Táìmù ṣì ń bọ̀ tó yẹ pé ms gan ní àwa tá à ń bọ̀ o ms gan á pè wá gan á bá wa sọ̀rọ̀ gan gbogbo wa ò ní gbọ́ a máa bẹ̀ wá ni pé ó ti tó o ilé tẹ́ ń ṣe náà ti tó o because bí mo ṣe wà yìí tá máa sọ pé Sharia part 1 Sharia part 2 nílẹ̀ Haúsá Zango Kataf àti Miss World kò sílẹ̀ tá àjọjà káwọn náà bí mi sí nílẹ̀ Haúsá àwọn Haúsá believe pé Yorùbá wa bèrèbè náà máa ń pè wá màsúsòro ni wọ́n máa ń sọ pé a máa ń bẹ̀rù wọ́n máa ń sọ pé kò sí kankan lè ṣe fún wa pé and gbogbo ilẹ̀ àgbáyé pé Allah ló ní ilẹ̀ yẹn pé wọ́n dẹ̀ gbúdọ̀ gba ilẹ̀ yẹn ni mo ti wà lórí àwọn groups tí mo wà kò ní ṣe 5 kí n ṣe 6 lórí WhatsApp tó yẹ pé group àwọn Haúsá náà ni gbogbo wọn you understand so Sharia tí wọ́n ń gbé bọ̀ tí wọ́n ní wọ́n fẹ́ gbé bọ̀ wá sílẹ̀ Haúsá tó bá yẹ pé blood gbogbo wa ni ó yẹ ká fi jà ká sọ pé no to it. It is a place I've lived before. It is a place where people understand the culture one from A to Z. So when they're talking of Sharia, I want can affect, I want can you affect, it is a bloody lie. I was in Kaduna, I was protesting back in the first Sharia, kinika Kaduna. Gbogbo ìjà tí wọ́n jà bó ṣe ń bẹ́ aboyún bó ṣe ń bẹ́ tán gbó ọmọ jáde nínú aboyún tí wọ́n dẹ̀ ń ṣe Allahu Akbar Allahu Akbar. Àwọn tó bá wà ní Kaduna tán bá mọ ibi tó ń jẹ́ Ògòmọ̀azù ibẹ̀ yẹn gangan ibẹ̀ gangan ni mo gbé dàgbà ní Ògòmọ̀azù. So this Sharia of 18 it is a brutal something. Tí wọ́n bá tẹ̀ sọ pé wọ́n ń ṣe Sharia ní Ìbàdàn let's just say for example ẹ̀ ń ṣe Sharia ní Ìbàdàn ẹ̀yin ń gbélé Èkó bóyá ẹ̀ ń ti Èkìtì ẹ̀ wá ń lọ sí Èkó ibi tí wọ́n ti ń ṣe Sharia yẹn ẹ̀ nílé wọ ṣòkòtò ẹ̀ wọ́n lè ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní mọ́tò yẹn kẹ́ ẹ̀ sọ̀kalẹ̀ because ibi tẹ́ wà yẹn kíní wọn ni vicinity wọn ni and they will beat everybody in the car o Christian o kò Christian o Muslim kò Muslim o and àwọn Muslim tí wọ́n ń support àwọn kíní gan wọn ò wá mọ̀ wípé they are fake Muslims to this Hausa. They are fake Muslims to this Hausa. Nígbà ìjà yẹn àwọn òbí a máa sọ fọ́mọ wọn pé pito kuje ku jihadi. Àwọn náà bùn ya kamata dole zamu yi. Pé ẹ jáde ẹ lọ jà jihadi gbogbo wọn pátápátá gbogbo ilẹ̀ Hausa tẹ́ bá wá notice kíní kan ẹ rí pé Kano Sokoto àwọn bíi Zamfara yẹn kò kì í sí ìjà ń bẹ̀. Why? Because they are 99%. But ẹ bá ń wo Kaduna àti Jos àwọn tó wà ní Kaduna báyìí àwọn Hausa kọ́ ló ní Kaduna àwọn Katapawa ló ní Kaduna àwọn Kaje náà máa ń pè wọ́n àwọn Jos àwọn náà kọ́ ló ní àwọn Hausa kọ́ ló ní Jos but ẹ máa gbọ́ pé ìjà ń ṣẹlẹ̀ ní gbogbo ibẹ̀ yẹn lójoojúmọ́ why? Because they want to take their land wọ́n fẹ́ gba ilẹ̀ wọn ni that is why tó yẹ pé wọ́n ti ń wá sí south nsìn tí wọ́n bá ń sọ wọ́n máa sọ pé ó máa ní àwọn òwe kankan máa ń sọ nílẹ̀ Hausa wọ́n ní báàchì ní kí n bírí akínbùṣíà pé ọ̀bọ tó bá òwe ní Hausa pé báàchì ní kí n bírí akínbùṣíà pé ọwọ́ ara wọn náà fi gbà pé they will take it by fire by force wọ́n dẹ̀ máa ń sọ ní every time so ó ti tó time táwọn ọmọ Yorùbá tá need láti dìde although some set of people are even still coming out tó yẹ pé nǹkan tí MS is a prophet nǹkan tí MS sọ pé time is coming tó yẹ pé àwọn àfáà yẹn wọ́n á máa sá because àwa tá gbé ilé Haúsá we know what we've gone through kò sí èrè tí ò ṣojú wa ń bẹ̀ ṣáwọn and nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ fáwọn èèyàn lẹ́yìn ni pé most of àwọn Fúlàní yẹn 99% of them they are using charm wọ́n máa ń lo oògùn àwọn Haúsá náà máa ń lo oògùn wọ́n máa ń lo olóńdè tẹ́ bá rí ẹni Haúsá ẹ kàn béèrè lọ́wọ́ ẹ pé Canada àṣírí làwọn náà máa ń pè ó dáa mi ò mọ ibi tán ti mú orúkọ yẹn but àṣírí tẹ́ bá sọ fáwọ́sá pé kí má Canada àṣírí kó pé ṣé wọn náà ní àṣírí làwọn máa ń pè so most of them use this thing àwa wá dá títí wá nù ẹ rí pé the way they operate sometimes they use ó láwọn kankan tán máa ń lò tó yẹ pé wọ́n á kàn wọ ọbẹ̀ yẹn wọ́n á ti lọ tán kẹ́nìbọ̀dì tó mọ̀ pé wọ́n ń ṣe nǹkan gan so táwa ọmọ Yorùbá wá jókòó àwa jókòó ti Bible àwa jókòó ti Quran àwa jókòó ti gbogbo kíní yẹn wọ́n á pa wá tán because these people they don't feel for anybody wọ́n ní bóká wọ́n ní babaláwo bó ṣe wà yẹn wọ́n bóká náà máa ń pè ẹni tó bá fẹ́ research wọ́n lè research
so wọ́n ní àwọn Haúsá náà ní bó ká tó máa bá wọn ṣe nǹkan so ẹ má jẹ́ ká jókòó tí wọ́n bá gbalẹ̀ wa there's nothing anybody can do about it so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde. Sharia is not something that will be tó yẹ kán gbé wá sí ilẹ̀ mo school Zamfara náà Kaurana Moda Zamfara àwọn tó bá mọ Kaurana Moda àwọn àmọ́ bí tí mo ń sọ I schooled in Zamfara I lived 30 years in Kaduna so there's nothing tí mi ò mọ̀ àwọn Haúsá tó tún wà ní TikTok àwọn ajínigbé tó tún wà ní TikTok tó máa fẹ́ sọ̀rọ̀ gan wá tún máa sọ pé ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí wọ́n á máa sọ and àwọn èèyàn àdé tún máa jáde they will still be defending these people that wọn kì í ṣe mùsùlùmí the truth is that they are here to get our land and they believe wọ́n máa ń sọ pé Yorùbá màsúsù òró ni bèrèbè náà máa ń pè wá àwọn ìṣẹ́ kì í pè wá Yorùbá wa bèrèbè náà máa ń tẹ́ bá Haúsá àwa la kàn máa ń believe pé Yorùbá ni but bèrèbè màsú màgòmágó súnà sòró ni so wọ́n believe pé àwa máa ń bẹ̀rù wọ́n dẹ̀ believe pé ilẹ̀ wa gan ó easy láti gbà ju ilẹ̀ àwọn yánmírín náà máa ń pè àwọn Ìgbò so wọ́n believe pé ilẹ̀ wa easy láti gbà ju ilẹ̀ àwọn yánmírín so ẹ jọ̀ọ́ èyí tá a bá lè ṣe ẹ má jẹ́ ká depend too much on the government ẹni tí wọ́n pa náà pa gbé o ẹni tí wọ́n bá ti pa wọ́n ti pa gbé so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde let's if we can put a stop to this affair if we can put a stop to the mosques and everything ẹ wo president Burkina Faso ṣé ó gọ̀ ní tó sọ pé òun ò fẹ́ mosques nílùú kò gọ̀ now so because they know that this is mosques tó àwọn mosques tó wà nílẹ̀ Haúsá tó máa ti fẹ́ jà most of these things are kept in the mosques most of our ammunition yẹn nígbà Sharia no nígbà tó ń jà Miss World ẹni tó bá fẹ́ gọ́gù ẹ̀ nígbà tó ń jà Miss World tí àgbẹ̀ ní Gàrígò tó win Miss World ní Kaduna nígbà tí wọ́n jà Miss World yẹn èèyàn kan ló nínú newspaper ló sọ pé wọ́n sọ pé wọ́n ń gbàwẹ̀ inú àwẹ̀ làwọn Haúsá wà ń gbà yẹn o wọ́n ní wọ́n ń gbàwẹ̀ pé wọ́n dẹ̀ ń ṣọ́ àwọn kìíní nínú TV lady kan wá kọ sínú newspaper pé tí Muhammed gan bá wà láyé gan àwọn ọmọ yẹn fine náà á fẹ́ yọkàn àbí méjì wọ́n wá ní pé ó ti kọ̀míìtì kìíní kan pé kán mú gẹ̀yẹn wá pé wọ́n fẹ́ sọ̀kò pa so after 2 days àwa gbọ́ pé gẹ̀yẹn ti fi Nàìjíríà ńlẹ̀ bó ṣe wáyá bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn o nínú àwẹ̀ màá kà 50 people tí wọ́n pa nínú àwẹ̀ lójú mi kì í ṣe pé Haúsá because ibi tí mo gbé dàgbà nìyẹn and why tí wọ́n fi fọwọ́ kàn mí ni pé I went to a military school so gbogbo àwọn pé wọ́n yìnbọn wọ́n ṣe kinní yẹn èmi náà gbé sínú ilé kan tí mo ń bá wọn yọ gbogbo bullet yẹn tí mo ń bá wọn ṣe gbogbo ẹ̀ so I saved a lot of life but gbogbo nǹkan tí mo ṣe ń bẹ̀rẹ̀ náà kémi náà lè save life family mi ni so but the truth is that tí a bá fi gbogbo kinní yẹn lẹ́kọ̀ọ́ wọlé wa I am sorry o ẹ jọ ẹni tí a bá lè ṣe Sharia it is a no we have witnessed it àwọn ò sọ ìgbésẹ̀ yẹn kà nínú Quran it is 100% correct but eléyìí tẹ́mi ń sọ yìí àwa ti wà nínú ẹ̀ gangan tí a ti rí bí gbogbo ẹ̀ ṣe rí tí a dẹ̀ mọ̀ pé kò sí àwọn kan lára affect àwọn kan ní ò ní affect at the beginning nìyẹn o at the beginning wọ́n á máa pé àwọn kan sílẹ̀ but tó bá ti wá yá o jẹ́ o bá bówó ẹ̀ o sọ pé Christian ẹ̀ bówó ẹ̀ sọ pé kinní kan ni ẹ̀ kò ní cover anybody mọ́ o because the population àwọn tí ò bá ti gba Islam gbà yẹn wọ́n á ti fi force so ìwọ tó jẹ́ Christian gan tó sọ pé ṣèbí Muslim nìkan lára affect tí wọ́n bá ti ń ṣe Sharia yẹn wọ́n á ti ìjẹ́yà kan jí yín gbé kan kidnap àwọn olówó wọn tí ò lè jáde tí wọ́n lè jáde pé wọ́n kàn lọ jàǹgbà yẹn àwọn yẹn ló máa ń wà nílé tán máa ń sanwó fún yàn tó bá pa Christian ọkàn is 5,000 tó bá pa pastor is 15,000 wọ́n dẹ̀ ń fún wọn lówó yẹn pàṣípàṣẹ ni so àwọn yẹn ò lè jáde but àwọn owó yẹn làwọn yẹn fi ń ra àlùjànnà fúnra wọn pé àwọn náà partake nínú Sharia àìmọye ṣọ́ọ̀bù tó yẹ pé tá bá dé ṣọ́ọ̀bù ń sìn bá yá gbogbo nǹkan tó kọ́kọ́ wà nú ẹ̀ wọ́n á kọ́kọ́ kó gbogbo nǹkan tó wà nú ẹ̀ náà kó tó ṣe finá síbẹ̀ why wọ́n ní ìgbàtàlà tí Muhammed lọ jagun pé ó kẹrù kìíní kan so nísìnyí báyìí kò sẹ́rù mọ́ àwọn ẹrù yẹn ni so gbogbo ẹ̀ lútì ni parent kan máa sọ fọ́mọ ẹ̀ pé túmọ̀ burú ògbọ́n kàkàpítà kejì jihadi pé ìwọ máa lè gbogbo àwọn ẹgbẹ́ àwọn ọmọ tá à ń sọ 8 years 9 years àwọn parent máa sọ fún wọn pé ìwọ odindi ọmọ àlè ni ẹ pé àwọn ẹgbẹ́ ń jáde wọ́n lọ ń jà fún Allah tán bá pa ẹ́ wàá lọ sọ́run tó bá pààyàn náà wàá lọ sọ́run àbí kó tún gbowó lẹ́yìn ìgbà tó wàá lọ sọ́run àti gbowó so they ginger them and nínú àwẹ̀ là ń sọ yìí o they were killing
and they were still doing Allahu Akbar. After but wọ́n tún fa jáde wọ́n ṣẹ̀ṣẹ̀ wá jáwẹ̀ ní alẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ gbàdúrà ọjọ́ kejì náà. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká do whatever we want to do and don't allow this thing to come to our land. Àwa tá wà nílé tá kúrò nílé Hausa tá mọ̀ bó ṣe ń lọ, most of us now we are still coming out and we are even coming out to do the program in Hausa language so that we get to a place to yẹ pé àwọn á mọ̀ pé nǹkan táwa ń sọ it is something abúnde mú kẹgẹ́ ní it is something we see abúnde yà padà àyídòmù ní nǹkan tó ṣẹlẹ̀ lójú wa ni. So mutane mu ina roke ku da Allah ne duk abin da za mu yi wanda shari'a ba zai shiga gidan mu ba wallahi mu yi anything ta ba lè ṣe tí shari'a ò fi ní